à ń tẹ́ túfọ̀ ajá ò sí mọ́ ẹwà èdè Yorùbá TV náà lẹ́wà níbi tá a ti ń ka àyọkà olóyin níbi tá a ti ń ka àwọn ìwé aládùn lọ́lọ́kan ọjọ́ kan ibi tá a roko tì sí náà nìkan jẹ́ ká fàbọ̀ sí Akandọ́rọ̀ Awikonko náà ló kọ́ mi orí kẹjọ nìlérí pé a ti tẹ̀ síwájú àkọlé tí mo ní bẹ́ẹ̀ nítorí àbíni tó bini nítorí àbíni tó bini iṣẹ́ lóògùn iṣẹ́ làlàbá gbájúmọ́ lẹ́yìn tí òdì ẹ̀wù kú kò tilẹ̀ délé òdì ẹ̀wù mọ́ ká tó sọ pé yọ̀mọ̀ gbé bẹ̀ ọ̀dọ̀ Gárí Adékúnlé tí ń kọ́ níṣẹ́ ló ń gbé ojú kan làdá nínú bó bá pàdé àwọn alábàárìnpò òdì ẹ̀wù àtijọ́ bí ọba lè fojú pamọ́ bó bá fi di ọ̀ranyàn pé kó kí wọn ìmúlásán ní fi kí wọn kì í kí wọn tọkàntọkàn ọtọ́rìtì pè é lọ́jọ́ kan tí kò wá gba owó díẹ̀ kórè nǹkan máa jẹun ṣùgbọ́n Àlàbí kò jálẹ̀ kò gbà nítorí ọmọ wípé bí ẹnu bá jẹ ojú lè tì ojú ò lè ṣe kọ́mọ́tì àti pé epo omi iyọ̀ omi olórí èpè ni ń tà bá ní jẹ àkókò ní fìrùn mọ́ bẹ́ẹ̀ náà ni fọ̀ràwáyì ó ń sọ Àlàbá rìnrìn ṣùgbọ́n Àlàbá ò dára dé wọ́n mọ̀ pé ìfẹ́ afádìẹ ò dénú kò tayọ ibi kápá jẹ ìrà tí ń gbénu pòpòrò kì í ṣe pé ó nífẹ̀ẹ́ rẹ̀ ọkàn wábi tó fẹ́ gbé lásán ni ó mọ̀ pé gbogbo ọgbọ́n tí àwọn ọ̀rẹ́ òdì ẹ̀wù ń dá ọ̀nà àti mọ́ tún rí òun múlò fún iṣẹ́ ibi tí wọ́n ń ṣe ni wọ́n ń wá ọmọdé tí wọ́n mọ̀ fi sògùn ògbójú bẹ́ẹ̀ sì ló ń fẹ́ padà sí ẹgbẹ́ fọ́léfọ́lé mọ́ kí wọ́n wá irin tí wọ́n mọ̀ rí lò síwájú àwọn náà kúkú bímọ àbí wọn ò bímọ tí wọ́n ní ọmọ ọlọ́mọ là ń ránṣẹ́ pé kó dé tòrutòru sá kí wọ́n máa fi ọmọ tiwọn náà ṣe àmì fún ìhámọ́rajalè bó bá wá sí lẹ́nu iṣẹ́ rẹ̀ gan o Àlàbá òkèrè rárá ohun tó mọ̀ ṣe dojúdojú òun náà ní títún ilẹ̀kùn ọkọ̀ tó bá bàjẹ́ sí bó bá fi di pé ilẹ̀kùn ọkọ̀ kì í ṣí dáadáa mọ́ tàbí kì í bá padì dáadáa bọ́wọ́ Àlàbá bá sá ti bà á àrùn tí ń ṣèlẹ̀kùn náà ó sàn wéréwéré ni nílẹ̀kùn ọkọ̀ bá há tí ò ṣe tètè tì ọwọ́ Àlàbá ò tí ì bá ní o bó bá ìfọwọ́ kàn án kò ní há mọ́ bí kọ́kọ́rọ́ mọ́tò bá sọnù àgàgà inú Àlàbá dùn nítorí pé kò ní gbà á lákòókò tí yóò fi sí i bí wọ́n ní kó rọ kọ́kọ́rọ́ láti ṣílẹ̀kùn mọ́tò bó bá wo ilẹ̀kùn náà sùn yóò rọ kọ́kọ́rọ́ tí yóò bá mú rẹ́gí ni ọjọ́ ti jìnnà sí ìgbà tí kò lè bá Bímpé sí àgádágodo díẹ̀díẹ̀ Àlàbá mọṣẹ́ sí i títí ó fi mọṣẹ́ dojú iṣẹ́ tó sì mọ̀ wípé òun yege borí bá pẹ́ ńlẹ̀ adìrẹ ṣùgbọ́n kinní kan mi Àlàbá lọ́kàn gbogbo ìgbà tí orí òun bá pẹ́ nílẹ̀ kàkà kó dire bọ́ọ̀lù nídà nígbà tó yá gbogbo èèyàn bẹ̀rẹ̀ sí bèrè lọ́wọ́ Àlàbá pé ọjọ́ wo ni yóò yàṣẹ́ lọ́dọ̀ ọ̀gá rẹ̀ Àlàbá kan fẹnu pa ọ̀rọ̀ náà mọ́lẹ̀ wọ́n nígbà tó wá di ti ọ̀rọ̀ òkóbó tí ìyàwó rẹ̀ ń tó gbé lọ tí aráyé ń rò wípé bóyá Àlàbá ò dára rẹ̀ lójú ni tí ọ̀rọ̀ náà tirẹ̀ fẹ́ dàbí àṣejù Àlàbá lọ bá ọ̀gá rẹ̀ ọ̀gá mo fẹ́ fírì ọjọ́ wo ló dẹnu sẹ́ná bí ó bá pé ọdún 6 gbáko irọ́ ni ọ̀rọ̀ yìí pèsè jẹ́ Àlàbá dákẹ́ olówó ẹrú wo ní fẹ́ kí ẹrú rẹ̀ ó sá olówó ìwọ̀fà wo ní fẹ́ kí wọ̀fà ó sanwó ara rẹ̀ ẹni àárẹ̀ mọ́lò bí omi òjò ta ní fẹ́ kọ́ lọ kó lọ́dọ̀ òun ṣùgbọ́n Àlàbá bẹ̀rẹ̀ sí ṣírò ọjọ́ ó di ọdún 5 àti oṣù 4 tó ń dé ọ̀dọ̀ ọ̀gá òun ṣe oṣù 8 péré ló kù sùúrù tó lọ́jọ́ ni bọ́pẹ́ títí ìtàdógún kúkú ń bọ̀ wá kọ̀la ó dára lé ńgbà tó kù bí ọ̀sẹ̀ kan kí ọjọ́ pé Àlàbá tún lọ bá ọ̀gá rẹ̀ ó sì tún fi ọ̀rọ̀ yìí síwájú rẹ̀ bíi tàtijọ́ ọ̀gá rẹ̀ ní kó sírè ọjọ́ dáadáa ó ló kó oṣù 3 kì í sí ọ̀sẹ̀ kan Àlàbá ọjà ń pata sí oṣù 3 ọlọ́run mọ̀jẹ̀ ajẹ́ gbèsè ṣùgbọ́n ọ̀gá rẹ̀ tún fi abahùn méjì kan kóhùn ó ní ṣé ìwọ náà ti rí i pé ara mi ò dá tààrà láti bí oṣù 2 wá nítorí náà àfi bí ara mi bá ti yá dáadáa kó tó di àkókò náà o kó mọ̀ wá di pé olúwa rẹ̀ yájú ara rẹ̀ sílẹ̀ ó jẹ́ kí tàlùbọ́ kó sí i bí wọn bá tí ì lè ṣiṣẹ́ dáadáa kò sí ẹlòmíràn tí ọmọ mójútó sẹ́mi àfiwọ́ èwo nínú àwọn ọmọ ọ̀dọ̀ mi tọ́pa wọlé ọ ló lè dá sí ọkọ̀ sí i Adékúnlé ṣẹ̀ṣẹ̀ wá jẹ́wọ́ ohun tó ń ṣe é ọ̀gbọ́n rí kó ọkọ ti ràn mọ́ ó ní látọjọ́ tọkọ ń ti kú lòun ti bomi sára mọ́ ọ fẹ́ wẹ̀ tẹ́lẹ̀ ni ṣùgbọ́n nígbà tó yá àwọn èèyàn bẹ̀rẹ̀ sí pàrọwà fún Adékúnlé wọ́n ní bí ọ̀nà kan ò tì ọ̀nà míì kì í sì wọ́n ní kò dára kọ́mọ rí ọmọọṣẹ́ rẹ̀ jẹ àwọn asọ̀rọ̀ ẹ̀yìn kan tilẹ̀ ní abẹ́ ẹ̀rù ń bani pé Àlàbá mọṣẹ́ ju òun lọ àwọn ẹlòmíràn ní ọkàn fẹ́ máa lu ọmọ ọlọ́mọ lépo dànù lọ́fẹ̀ẹ́ ni ọ̀kan ọjọ́ kan ní kálukú ti ń sọ ṣe gbé bẹbẹ kú ẹ̀bẹ̀ ńbẹ̀ náà ní ń bọ̀
ẹnìkan gba ọmọọṣẹ́ kó má yáṣẹ́ fún un nígbẹ̀yìn rí ọpẹ́ ni ọya ni ọmọọṣẹ́ gbọ́dọ̀ yáṣẹ́ lọ́dọ̀ ọ̀gá rẹ̀ ṣùgbọ́n ọ̀pẹ̀rẹ̀kẹ́tẹ̀ ń dàgbà inú ádámọ̀ ń bàjẹ́ wọ́n dájọ́ sọ́nà tí àlàbá yóò di ọ̀gá ara rẹ̀ ẹ̀rọ̀ wẹ́rẹ́wọ́ sì kọ́ o kí ọ̀gá rẹ̀ ó tó dájọ́ yìí ó ti pín gbogbo nǹkan tí àlàbá ó san bẹ́ẹ̀ sì ni ọmọ ìpẹ́ àlàbá ò lówó lọ́wọ́ bẹ́ẹ̀ sì ni kò rí ẹnikẹ́ni fẹ̀yìntì ṣùgbọ́n awo kì í tẹ̀ ọ̀nàkọ́nà sì ni omi ìgbà wọnú ajere nínú òfin nínú ọ̀la ọmọ pàǹdọ̀rọ̀ àgbò ìmọ̀ kì í mọ́ ni tí fi bá ní lọ abẹ́rò défẹ̀ kí mèrò tí fi bẹ́rò défẹ̀ bí àṣírí gbogbo yìí ti ṣe bò ọyà àlàbá pàápàá lẹ́nu àwọn tí ò fojú sí lára àwọn tí ọ̀ràn kan ni wọ́n dáwọ́ jọ tí wọ́n sì ran àlàbá lọ́wọ́ àṣẹ àìtí ìdásílẹ̀ láti ìrẹniranni lọ́wọ́ bí ẹni ń fa ọ̀gá rẹ̀ ní tẹ̀tẹ́ ni wọ́n fi mú débi àṣeyẹ ìyáṣẹ́ àlàbá ní ọjọ́ tí ọjọ́ pé ara rẹ̀ ò dá rárá kì í ṣe pé ó ń díbọ̀n o tàbí pé ó ń kẹ́ra o kò gbádùn rárá ni ṣùgbọ́n àwọn èèyàn fà á débẹ̀ èèyàn abirùn lórí ẹ̀dá ọmọ ádámọ̀ ńgbà tí àsìkò àdúrà tó yẹ kí ọ̀gá wúre fún ọmọọṣẹ́ tí ń yaṣẹ́ ó hàn dájúdájú pé kì í ṣe ọ̀gá rẹ̀ ló wà níbẹ̀ nítorí pé ìsọkúsọ ló ń sọ jáde lẹ́nu àdúrà díẹ̀ èpè díẹ̀ ló ń jáde lẹ́nu ọ̀gá tó bẹ́ẹ̀ tó fi jẹ́ pé àwọn alábàáṣe kọ́kọ́ ń rúnjú pọ̀ ńgbà tó ṣe wọ́n bẹ̀rẹ̀ sí jáde lọ́kọ̀ọ̀kan kúrò níbi àṣeyẹ náà ẹkún gidi ni ọ̀gá rẹ̀ fi parí ọ̀rọ̀ kò lórí kò nídìí àwọn tó ṣẹ́kù nínú àwọn alábàáṣe wa rọ Adékúnlé láti rí èpè gbogbo tó gbé àlàbáṣe àti láti fi gbogbo ẹnu sóre fún ọ̀gá rẹ̀ ní òbúrú òun ó ṣàdúrà tinútinú wípé òun ọ̀fẹ́ ṣépè tẹ́lẹ̀ o òun tiẹ̀ mọ̀ wípé èpè ló ń ṣẹ̀ àfi wí ọ̀rọ̀ ló ń pè é bó ti wá bẹ̀rẹ̀ sí sóre tinútinú ikọ́ kan báyìí pé eré ni àwàdà ni Adékúnlé dákú lọ́rán gbọ́ndán èyí àwọn èyí pẹ́ ó ti pajúdà ó sì ti di èrò ọ̀run ó ti tutù kí ara ilé ó tó gbọ́ tán nǹkan ń bẹ bí àgùntàn tí ké bọ́mọ rẹ̀ bá sọnù bí a bá sọ pé àwọn èèyàn tó ká níbẹ̀ kúrò lọ́jọ́ náà ibi ọ̀rọ̀ dùn sí ńlá sọ́ọ́sì ni bí ìgbà tí ogun lé wọn ni wọ́n sá lọ ẹlòmíràn ò dúró mọ́ fìlà ojú òréró eléyìí àkànfí ń dẹ́rù bọ lọ́rọ̀ ni kò sí nǹkan tójú òréré ṣùgbọ́n nǹkan ju nǹkan lọ gẹ́gẹ́ yàtọ̀ sí gògóńgò bẹ́ẹ̀ ni ẹ̀tẹ́ yàtọ̀ sí làpálàpá eléèbú ń bú ẹlẹ́gàn ń pẹ̀gàn aláyọnusọ yọnu sọ ṣùgbọ́n ẹ̀gàn sọ pé kò yan ọmọ dùn mọ́ gbogbo ń taráyé tí ń wí kò gún àlàbá ẹ̀yìn etí rẹ̀ ní gbogbo tí wọ́n ń sọ ọ́ bọ́ sí kọjá àkúnra òní ni wàhálà tí ń bá ní àgbé òní ni abẹ̀bẹ̀ rẹ̀ tí ń fi bí pẹlẹbẹ lélẹ̀ kí á ní àlàbá sọ̀jìká tọgbọ́n ranù tó sì gbájúmọ́ iṣẹ́ àtọkọ̀ṣe tó ń ṣe ó ń ṣiṣẹ́ lọ bí aago orí iṣẹ́ laago kú sí epo òyìnbó kì í sùn iṣẹ́ lóògùn ìṣẹ́ ìdí iṣẹ́ ni láti mọ̀ ní lọ́lẹ̀ ìgbé tí ọ̀gá rẹ̀ ò tí ì rí tó fi kú gan kò mí lọ́kàn ta ló fi rí tẹ́lẹ̀ tí obì rẹ̀ ò fi ọjọ́ kan ṣoṣo yan dáadáa rí ta ló gbé sépè tí ọ̀ràn rẹ̀ fi gbogbo ìgbà dojóró bí òwú ìránṣọ tó déjó ká máa fojoojúmọ́ sunkún bí egbére ká máa fi gbà gbogbo ṣọ̀fọ̀ bí àparò ká máa ṣiṣẹ́ ká máa jìyà ká máa fi gbà gbogbo ní ìnira àti ẹ̀gbin bí ewéko orí àpáta etí ilé lọ́nà oko ká máa fojoojúmọ́ sunkún ká máa fara gba àwẹ̀ kárẹ̀ ni ó ti mọ̀yà bíi tewúrẹ́ sọ àgbàdo ká máa jìyà láìṣẹ̀ bíi tádìẹ ìrànà ká máa fi àìṣẹ̀nìyàn gba kóńdó lórí bí igi òróǹbó kí n lọ wá fẹ́ máa ṣe báyìí o àlàbá ò lè ka iye ènìyàn tàbí iye gbà lórí ìbéèrè yìí àbíní tó bẹ̀rẹ̀ ni lójoojúmọ́ iṣẹ́ tí mo kọ́ náà ni wọ́n kọjú mọ́ àbí kí n mo tún lè ṣe ẹni tí ọ̀bá sáà tí èkó ìpè náà ni yọ́ gbà Fọ̀ràwáyì tilẹ̀ tẹra mọ́ ìbéèrè yìí jù a sì máa yan bóyá mo bá wá ṣiṣẹ́ díẹ̀ lọ́dọ̀ wa ò lè rówó díẹ̀ pilẹ̀ iṣẹ́ tiẹ̀ náà lèmi ń wí o ẹ ṣeun ọ̀gá Fọ̀ràwáyì àwọn èèyàn ọ̀gá mi ti ní kí n kúkú mọ bá ṣe ọ̀gá mi lọ níbí níbi tá a ti ń ṣiṣẹ́ bọ̀ látẹ̀yìnwá wọ́n ní kí n mọ lórin iṣẹ́ wọn ṣùgbọ́n kí n má jẹ́ kí ọjà wọn jẹ àwọn ọmọ òkú ọ̀run wọ́n ní kí n má wulẹ̀ ṣẹ̀ṣẹ̀ mọ́ sanná ní kiri láti pilẹ̀ ẹsẹ̀ tèmi lọ́tọ̀ wọ́n mọ̀ fẹ́ràn rẹ o ṣùgbọ́n bó bá ṣe pé mi ni wọ́n ni bá fi so sínú bá máa wọ́ ọbẹ̀ ni nítorí pé afúnijẹ kì í fún ní ta o bí wọ́n bá ti rí i pé òun rí ṣe gan níbi iṣẹ́ ara ilé àwọn wọ́n gbógun dìde sí ọ bí ẹran bá délẹ̀ tán ojú ò lè ṣe kọ́ mọ̀yàn ọlọ́dẹ o ọdẹ lè ṣe kọ́ gbàgbé ẹ̀jẹ̀ tó ti jẹ́ o bí ẹnìkan kan ò sì béèrè ọjọ́ iwájú ńkọ́ ńgbà táwọn ọmọ Adékúnlé bá dàgbà ṣé wọn ò ní pa ó nítàn bó bá dọ̀la ń lè mí ṣe ní kó dá dúró fúnra rẹ̀
kó mọ ṣiṣẹ́ àdáṣe fúnra rẹ. Irú ìrànlọ́wọ́ wo lò ní lè ṣe fún àwọn ọmọ ọ̀gá rẹ bó bá jẹ lábẹ́ ẹnikẹ́ni? Ó kó owó tirẹ̀ ní kọ́ wá, kò sì lè nira bó bá ṣiṣẹ́ lọ́dọ̀ wa fúngbà díẹ̀ náà. Bí ẹrù ènìyàn bá mọ̀ fúyẹ́ kò mọ̀ lè ran ẹnikẹ́ni lẹ́rù o. Bẹ́ẹ̀ ti wí dáa, ó sì yé mi yékéyéké. Bẹ́ẹ̀ náà ni n ó ṣe, ṣùgbọ́n n ò ní tàbùkù àwọn tó pè mí lẹ́nìyàn tí wọ́n fẹ́ dá mi lọ́lá. N ó mọ̀ ṣiṣẹ́ lọ́dọ̀ wọn ná, tí òfin ní dàbí pé mo fojú tẹ́ńbẹ́lú wò wọ́n ni. Ṣùgbọ́n ńgbà tọ́wọ́ mi bá kún, n ò ní ṣàìkàn yín lára. Bọ́mọdé lásọ bí àgbà kò lè lákìsà bí àgbà. Ẹ ṣeun, mo rí ọgbọ́n fàyọ nínú ìmọ̀ràn tẹ́ ẹ fún mi. Nítorí pé bọ́ bá nítọ̀ ń lo gbójúlé, ìgbà wo ni wọn ò ní mọ̀ sọ wípé owó àwọn ló ń jí bọ́ bá ń dán nígboro? Ìgbà wo ni wọn ò ní pa ọ́ nítàn pé àwọn làwọn ṣàdá olókoòwò? Orúkọ tá a sọ mẹ́ni inú ẹni ní pé Àlàbá ti pinnu lọ́kàn ara rẹ̀ pé òun ò ní fi èrò kó ọ̀rọ̀ kankan jọ mọ́. Ṣùgbọ́n kò jẹ́ sọ bẹ́ẹ̀ fún Fọ̀ràwáyè. Orin téèyàn kọ lálẹ́ àná tí ò sùn tí ò wo, ǹjẹ́ ó sì yẹ kí ó jẹ́ orin ọ̀hún gangan lèyìn ó tún máa jí kọ láàárọ̀ ọjọ́ kejì? Iṣẹ́ òun lòun ó gbájúmọ́, iṣẹ́ òun lòun ó máa ṣe lọ. Àti pé kò sóhun téèyàn lè ṣe tí aráyé ò ní sọ̀rọ̀. Béèyàn dúró gágá aráyé á rí wí, béèyàn sì dùbúlẹ̀ ọmọ ènìyàn sọ̀rọ̀. Béèyàn tiẹ̀ lóṣòmọ̀ṣó aráyé á rí nǹkan sọ, kéèyàn sì mọ inú ara rẹ̀. Ńṣẹ́ lóògùn ṣẹ́, ibiṣẹ́ ọ̀gá rẹ̀ ló ti ń ṣiṣẹ́, kò sì jẹ́ kí ebi ó pa àwọn ọmọ ọ̀gá rẹ̀. Ó rán àwọn tó wà níléèwé lọ síléèwé wọn, kò jẹ́ kí aṣọ gbómọ ẹnìkẹ́ni lára, kò sì jẹ́ kí owó náà dààmú ayọ̀ ọ̀gá rẹ̀. Àgbàtán là á gbọ̀lẹ̀, bá a dáṣọ fọ́lẹ̀ àpá láró, àmọ́ fúnra ara rẹ̀ ni ó wá ya ilé ara rẹ̀ gbé. Ó kó kúrò nílé ọ̀gá àkàsì kí ó tó lọ síbi iṣẹ́ láàárọ̀, àti bó bá ń darí bọ̀ nírọ̀lẹ́ ọ̀nà ilé ọ̀gá rẹ̀ ló ń gbà. Ìyàwó ọ̀gá rẹ̀ náà ò sì ṣàìmọ̀ fún un. Kò pẹ́ tó fi iyì ọ̀gá iṣẹ́ fún un láì tún kà á fún ọmọ sí ọkọ rẹ̀ mọ́. Bùrọ̀dá, ara ọmọ yìí máa ń lọ títí gbogbo òru. Mo ṣàìsùn mọ́jú ni, àfi bára rẹ̀ ti wá wálẹ̀ díẹ̀ láàárọ̀ yìí. Àlàbá mọ̀ wípé kò kúkú rí ẹlòmíràn òun sí. Èèyàn mélòó ní sọmọ òkú lóore? Òun náà sì mú ìmọ̀ràn wá, ẹ ṣe kúkú gbé lọ sí ọsibítù. A sì fi owó lẹ̀, ìgbà mìíràn aró oògùn fún wọn. Mo bá débi iṣẹ́ àtúnrẹ́ni lọ wo ọmọ náà bí ara rẹ̀ ti tún rí. Mo bá sì ń relé lálẹ́ àtúnyàwó. Ó ṣe sà lẹ́yìn tí ọ̀gá rẹ̀ ti kú, tí nǹkan gbogbo fi ń lọ lẹ́sẹẹsẹ. Ó yà nílé ọ̀gá rẹ̀ ládàrí bọ̀ ibi iṣẹ́. Bọ̀dá àbẹ́ẹ̀gbọ́, ọmọ làwọn fẹ́ sún mi lópò. Àlàbá ti rí lọ kó tó lè fèsì. Ẹni tí ọ̀rẹ́ ní fọ̀rọ̀ lọ ó dàbí ti igi. Ọ̀rọ̀ rà nírun obìnrin yìí ó jẹ jáde nítorí kò rí ẹlòmíràn fọ̀rọ̀ hàn. Ṣùgbọ́n ẹni tó bini lọ́rọ̀ ó ń fẹ́di rẹ̀ gbọ́ ni. Àlàbá fi ìbéèrè mìíràn fèsì fún ta ni. Ìyàwó ọ̀gá rẹ̀ rẹ́rìn yàngì. Bùrọ̀dá Tọ́lá ọ̀tọ́rítì ó tún rẹ́rìn yàngì. ẹ̀ ń ráyè mi lóde. Ẹ̀ẹ̀kan náà ló tó gbóró sẹ́kún. Àtẹ̀kùn kọ́ nìyí, ọ̀rọ̀ ẹkún ti jẹ́ ká ṣe bí wọ́n ti ṣe màmá olú kó lè rí ibi tí rí fún wọn. Àwọn tí wọ́n ro ọ̀rọ̀ yìí kì í ṣe mọ̀jẹ̀sìn, bó ti tọ́ lójú wọn ni wọ́n sọ. Ká dán wò náà ká tó kọ̀. Bí àjọṣepọ̀ yín ọ̀bá wọ̀ kí Tọ́lá èmi kọ́, nítorí ẹnu aráyé lèmi máa ń wò ó. Ẹnu aráyé lẹ́bọ̀ o, èmi kọ́. N ò yà jiyàn òkú mi, àti nítorí àwọn àgbàlagbà tó ṣètò kalẹ̀. Ṣé mọ bọ̀dá Tọ́lá ni? Ọjọ́ tí ọ̀rọ̀ bá dà bẹ́ẹ̀, ẹ̀yin gan ni yóò kọ́kọ́ lé níbi iṣẹ́ yín tí ẹ sì mínú mọ wọlé gẹ́rẹ́rẹ́. Màá máa fi dóróńdóró. Ìyá wa bẹ̀rẹ̀ sí ní jà àwọn ọmọ òkú ọ̀run, èmi kọ́ o. Àjẹ́ pé kẹ́sì tó pe àwọn àgbà tó pèrò ọ̀hún kalẹ̀ kí ọtọ́rìtì ọmọ bá àmọ́ ṣèrè tí òfò owó ní tèmi. Kó jókòó kalẹ̀ níbẹ̀, kó jókòó kalẹ̀ ní gbọ̀ngàn ńbẹ̀, kó mọ̀ sọ pé òun ní Ṣàngó. Ṣé bí obìnrin yóò lè síta? Àwọn ọkọ ìyàwó díẹ̀ ẹ̀ tí wàá fẹ́ ṣe. Bí ò bá ṣe ti ẹ̀rù tó ń bẹ̀ yín ni, tó bá ṣe pé ẹ láyà, ṣé nǹkan ìbádùn ìbẹ̀rù oró èwo? Ṣùgbọ́n bẹ́ẹ̀ ò tiẹ̀ fẹ́ yọjú síta. Bí mo bá lóyún tí n ò jẹ́wọ́ ẹni tó fún mi lóyún ńkọ́, kí ni wọ́n lè fi mí ṣe? Àlàbá ò fẹ́ bi tí ọ̀rọ̀ ń dorí kọ yìí, ṣùgbọ́n kò jẹ́ kọ́ hàn lójú òun. Ẹ sì rò pé wọ́n gbà yín láàyè láti mọ́ gbénu lé tí ẹ ò bá fẹ́ ẹrin tí wọ́n sun yín lópó fún kó sì wá yá kí wọ́n rí oyún nìkan yín láì mọ ẹni tó lóyún tàbí ẹni tẹ́ lóyún ọ̀hún fún ẹni pátápin rẹ̀ wọ́n lé mi jáde. Mọ̀ǹtà sí wọn ò tó bẹ́ẹ̀, torí àwọn ọmọ tèmi lèmi jókòó tì nínú ilé, wọn ò sì lè lé wọn kúrò lọ́dẹ bàbá wọn. Èwo tí ẹni halẹ̀ nínú yẹn dandan èèyàn ni wọ́n ṣàlóyún ọ̀hún fún, má sì kúkú kó
màmá kó lọ sílé ẹni ọ̀hún ẹ wàá fi àwọn mọ́lẹ̀ níhìn tọmọtọmọ ni wọ́n ń kó yọyọ nínú omi sẹ́yìn òní lè tọ́jú wọn pẹ̀lú omi ni yóò yàtọ̀ sí èyí tẹ́ ti ń ṣe bọ̀ látọjọ́ tí bàbá wọn ti kú ni àbí ta ló ti ń tọ́jú wọn láti ìgbà náà. ọgbọ́n làlàbá fi fòpin sí ọ̀rọ̀ yìí ní ọjọ́ náà ó sì pẹ́ díẹ̀ kó tó padà délé ṣùgbọ́n ṣàkíyèsí pé látọjọ́ náà ní Dékẹ́ ti ń lo ìfẹ́ gbígbóná sí òun. Àlàbá ń fi ọgbọ́n sá fún un láì jẹ́wọ́ fún un pé òun ò tó ẹni tí gbayọ ọ̀gá òun sọ́dọ̀ gẹ́gẹ́ bí aya. Lóòótọ́ lọ̀gá òun ti kú ṣùgbọ́n àti gbọ́ ọ̀rọ̀ náà ti ẹ̀rùn létí oríire ju aṣọ ẹlẹ́gbin lọ pàápàá tí jìnnì ń bẹ nílẹ̀ fún òun bí ẹgbẹ́dẹ́ ọmọ tí ọ̀rọ̀ òun pẹ̀lú rẹ̀ ti wọ̀ tí àwọn sì jọ nífẹ̀ẹ́ ara wọn kóun ó wá fi Dékẹ́ sẹ́lé ni àbí kóun ó pe jìnnì ní ìyálé kóun fi àìtí ètò aya kan fẹ́ gidi kó aya méjì pọ̀ sọ́ọ̀dẹ̀ kóun ti kùtùkùtù ayé òun tẹ wáyà sí ìjàngbọ̀n kóun kọ́ máa fi iná ṣeré nítorí náà ọ̀ndọ́gbọ́n oríṣiríṣi láti máa pẹ́ Dékẹ́ sílẹ̀ bó bá di pé ọjọ́ ń rọ̀ tó ń tó àsìkò àti síwọ́ lálẹ́ Àlàbá fi owó ránṣẹ́ sí Dékẹ́ fún ìtọ́jú àwọn ọmọ bó bá sì wá síwọ́ kò ní yà níbẹ̀ bó bá sì délé tó bọ́ sọ́ọ̀lẹ̀ tó lọ sílé jẹ́ẹ́ní àjín àti fẹ́rẹ̀ jìn kó tó padà wálé ṣùgbọ́n lọ́jọ́ kan kó tó di pé àkókò ìsíwọ́ tó Dékẹ́ rán Àtilọ́lá sí Àlàbá pé kí ó fojú kan òun bó bá síwọ́ ti ń relé o wípé ara Olú Ọ̀yá ó sì ń wà mójútó kíákíá sọ fún wọn pé ń wọ́n yà ṣé kò sáàyọ lẹ́nu púpọ̀ jù èmi ò rí o èmi ṣẹ̀ṣẹ̀ ti lé ìwé dẹ́rin ńgbà tí Àlàbá síwọ́ ó yà lọ́dọ̀ Dékẹ́ lóòótọ́ bí ó ti ń súnmọ́ ilé ó ṣàkíyèsí pé paropáro nílé ọ̀hún dá àyà rẹ̀ ti bẹ̀rẹ̀ sí já kò rí Olú kò rí Jọ̀sẹ̀ kò sì rí àwọn ẹ̀gbọ́n wọn kankan òun láti jẹ́ pé nǹkan burúkú kan ti ṣẹlẹ̀ ǹgbọ́n nígbà tí Dékẹ́ fi ẹ̀rín pàdé rẹ̀ lẹ́nu ọ̀nà ọkàn rẹ̀ balẹ̀ ìkáàbọ̀ wá sí pẹ́yìn báyìí iṣẹ́ pọ̀ bẹ́ẹ̀ ni Olú ọ̀hún dà ọ̀wù bùrọ̀dá ẹ̀ tilẹ̀ kí èmi tẹ́ ẹ rí ná ọmọ tí yín lẹ̀ ń béèrè ẹjọ́ jàre ẹ mọ̀ pé sẹ̀jà ìyàlẹ́rán sí mi ní àbájọ tẹ́ fi tètè sáré dé bẹ́ẹ̀ ó ṣe lọ̀gbọ́lọ̀gbọ́ lóru àti lọ́wọ́ àárọ̀ ṣùgbọ́n nígbà tó di ọ̀sán oúnjẹ tó jẹ tilẹ̀ ju ti Jọ̀sẹ̀ lọ àdúpẹ́ tó ti wá fìyẹ pátápátá ẹ ti pé ara rẹ̀ ti yá tán po kọ́ o ṣùgbọ́n ó ti rọ̀ ọ́ òun gan wá dà ìgbà tí àgbà wá sí yín láti ilé wa wọ́n ní àwọn òkòkò kóun àti Jọ̀sẹ̀ lọ sílé lọ́hùn ìgbà tí àwọn ẹ̀gbọ́n wọn náà dé mo ní kí gbogbo wọn kúkú lọ́ọ́ máa ṣeré lọ́hùn a jẹ́ pé kọ̀yọ́ Olú lẹ́nu mọ́ tààrà ó ti ń gbọ̀nù lára rẹ̀ ẹ kú ìtọ́jú rẹ o mo bá ń rí ibi iṣẹ́ lọ́la ń yà wá wò ó Ọlọ́run ò ní jẹ́ kó nípa kò burú o ẹ ṣeun. Àlàbá pẹ̀yìndà ọ̀ ń lọ Dékẹ́ gbé padà bọ́dá ẹ dúró ká ẹ fi kíní ìpanu bí n ò délé kí n wẹ̀ tán oúnjẹ ò lè lọ tààrà lẹ́nu mi ṣe bí àkàrà lásán ni bí ó sì lọ tààrà kó má gbẹ burú lọ ọ̀rẹ́ rìn kò sí Àlàbá bí ẹ̀rín kó má bàa dàbí àbùkù. Àlàbá padà ó wọlé ó jókòó Dékẹ́ wọ yàrá lọ ó gbé àwọ̀ ọlọ́mọrí kan jáde ó gbé kalẹ̀ lórí tábìlì níwájú Àlàbá sí àwo wò ó bá ìrẹsì gèlètè pẹ̀lú ọbẹ̀ ẹran adìẹ tó ń ta sánsán ó ti kà á láyà láì tí ì máa jẹ́ ṣe bí àkàrà lásán lẹ pé èmi kókó mọ̀ tẹ́lẹ̀ pé ìjà lè ń bá mi jà ẹni tá a nífẹ̀ẹ́ rẹ̀ kí ò nífẹ̀ẹ́ ẹni san àtàtà dárùn ni tipátipá ni Àlàbí fi bẹ̀rẹ̀ sí jẹ ìrẹsì tí ó ń panu tókè bí ẹni tí ń gbádùn rẹ̀ ẹ tilẹ̀ pé àwa náà ká bá yín tọ́wò níbẹ̀ bóyá ò fẹ́ pé kájọ tọwọ́ bọwọ́ kájọ jẹ tó ara wa. Dékẹ́ mú síbí ó súnmọ́ ọ̀dọ̀ Àlàbá ó sì jókòó tì í bó ti ń jẹun ló ń bẹjú wa Àlàbá ní mẹ́sàn-án mẹ́wàá tó ń rẹ́rìn músẹ́ kẹ́sì mọ́ sá fún mi bùrọ̀dá ọ̀wù ń bínú sí mi ni ohun tí mo bá fi sẹ̀yìn ẹ̀ dáríjì mi ò ti kúnlẹ̀ ọgbà owó òsì Àlàbá mọ́ Àlàbá ò lè fọhùn òkèlè tó ń jẹ lẹ́nu ò lè kúnná mọ́ nítorí ìtọ́ ẹnu rẹ̀ ó ti ń gbẹ́ lọ ṣùgbọ́n fi agídí jẹ́ lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ Dékẹ́ ọ̀jẹ̀ mọ́ ó di ọwọ́ Àlàbá mọ́ ni ó sì ń wò ó lójú pìrí nílẹ̀kùn sí títọ́lá ọtọ́rìtì wọlé màmá Olú mo tọrọ gáfárà o mo sọ́ọ̀rì gan àwọn ọmọpọ̀ lálejò. Àlàbá mọ̀ wípé Tọ́lá ti rí i pé Dékẹ́ di òun mú ni ó sì ń jẹun nínú àwo nítorí náà òyìnbá ló fi sọ̀rọ̀ bọ̀dá ọtọ́rìtì màmá Olú àwọn ọmọ ń kọ́ ọ̀tọ̀ lẹni tó sọ̀rọ̀ sí Tọ́lá ọ̀tọ̀ lẹni tí Tọ́lá ń bá sọ̀rọ̀ ìyá àgbà tí wàá kó wọn lọ sílé lọ ẹ̀yin náà wàá mú fàájì gbà ẹ̀kú àyè bẹ́ o Àlàbá ẹ̀sìn ẹ̀kú àyè jíjẹ ọtọ́rìtì òwe ju báyìí lọ tó fi pẹ̀yìn dà tó sì sọ ilẹ̀kùn gbà tagbára Àlàbá sọ síbí sílẹ̀ gbọ̀nrangandan ó sì mí orí rẹ̀ sọ́tún àti sósì irú wàhálà wo wá nìyí báyìí màmá Olú
ẹ ti lójo púpọ̀ jù jàre ọ̀hún bí wọ́n bá tilẹ̀ wá bá yín lákàtà mi gan ńkọ́ tó ṣe orí bẹ́ẹ̀dì ṣé báwo ti wá máa gbọ̀n pẹ̀pẹ̀pẹ̀ náà nìyí àparò kan ò ga jù kan lọ o káṣòdodo àfẹ̀yí tó bá gorí ebè èyí tó bá sì gun orí ebè lójú ọlọ́dẹ kọ́kọ́ ń tó o ohun tí Àlàbá ń rò nínú kọjọ́ ti dé gẹ́ àrùn tí ń sọ̀bọ̀ òṣègùn orí nigun ti pa ìdílọ̀bọ ti huru gbogbo ilé pawọ́pọ̀ fi Dékẹ́ fún ọ̀tọ́rìtì súlópó Dékẹ́ ọgbà ọ̀tọ́rìtì ń rìn fẹ́rẹ́fẹ́rẹ́ lọ́dọ̀ Dékẹ́ ó ń pààrọ̀ ọ̀dọ̀ Dékẹ́ bí ẹni tí ń lọ wo aláìsàn ọkàn Dékẹ́ ò yí padà ó ṣèlérí fún ó búra ó tọ́lẹ̀lá ó pàrọwà ó dá májẹ̀mú akété Dékẹ́ fi kọ́rí òkú ò látàrí ọ̀tọ́rìtì wá wọlé wá bóyá láti tún wá ṣe wáàsí ó wá bá Àlàbá lọ́dọ̀ Dékẹ́ ó wá bóun Àlàbá lọ́dọ̀ Dékẹ́ sì gbá òun lọ́wọ́ mú àwọn jọ ń jẹun nínú àwo kan ṣoṣo gbogbo ilé dá páropáro kò sọmọ kankan nù ilé ohun tá a jẹ lẹ́nu ti ṣe fẹ́ máa rùn lọ́nà fún ẹni báyìí ṣe rí màmá Olú ohun tá ò bá ní jẹ àìfirun mú ǹjẹ́ àwọn aráalé yín lè gbà mí gbọ́ báyìí pé kò sí nǹkan kan láàrin wa àdónkìá bí wọ́n fẹ́ kí wọ́n sọ ohun tó bá wù wọ́n àòdì tí ń re ilé ìbára tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ẹ̀fú ṣẹ̀ṣẹ̀ wá ta nídìí iṣẹ́ kúkú yá kọ́ ni pátápin rẹ̀ wọn a sì lé mi jáde ó tàn ń bókù àbí bàbá ti torí igi gbòdì dandan wá ní kó súná fún ni yá o lélẹ́lẹ́ ni ọkàn Àlàbá ń ṣe títí ó fi padà wọnú ilé rẹ̀ ọbọ̀ sọ́ọ̀lẹ̀ ọ̀wẹ̀ wọ́n sáré àti lọ ilé ìjẹ́ní ni àtìlọ́lá sáré dé bùrọ̀dá Olúmọ̀ ti dákú o gbígbóná ló ń gbóná lálálá gbà tí àgbà gbèdé lẹ́ẹ̀kan tààtìlé lọ́ǹdé wọ́n ì ti sọ̀kalẹ̀ àfi kí gan tó wá yín pọ̀ ní tòótọ́ pìtìpìtì níwájú ilé wa kún fún èrò bí mo ti ń bọ̀ yìí tí wọ́n ń pè tí wọ́n ń jí kíá ni Àlàbá tún gbé ẹ̀wù wọ̀ tọ́gbọ̀nà ilé ọ̀gá rẹ̀ ńgbà tó débẹ̀ ọgbọ́ pé wọ́n ti gbé ọmọ náà lọ sílé ìwòsàn wéréwéré lòun náà ti bọ́ sínú takisí òdì ilé ìwòsàn ńbẹ̀ ọba wọn ńbẹ̀ tí wọ́n ti gbé ọmọ náà sínú omi yìnyín ńgbà tó ṣe wọ́n gbé e jáde wọ́n fún un lóògùn wọ́n fún un lábẹ́rẹ́ gbégbà ni àbá sọ pé kí àgbà sọ́dọ̀ wa níhìn ṣùgbọ́n àyè ibùsùn ò sí kò yẹ kó tún yọ ọ́ lẹ́nu púpọ̀ mọ́ ṣùgbọ́n bó bá ti di àárọ̀ la ní kẹ́ ẹ̀ tún gbé wá sí i bẹ́ẹ̀ bá wà níhìn náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí ò bá sí nǹkan kan dókítà ò tún ní rí títí di àárọ̀ la a sì ti fún lábẹ́rẹ́ oorun kò dájú pé yóò tají tílé ó fi mọ́ tẹ̀jí wá láàárọ̀ ni o báyìí ni wọ́n gbé Olú padà sílé takisí kọ́kọ́ gbé ìyá àgbà kalẹ̀ ní ilé tirẹ̀ ìyá àgbà fẹ́ bá Dékẹ́ padà sí ilé Adégúnlé ṣùgbọ́n Dékẹ́ ní kó kúkú máa kó àwọn ọmọ yòókù lọ sọ́dọ̀ ó bá di láàárọ̀ kí ìyá àgbà pàdé àwọn nílé ìwòsàn ńgbà tí wọ́n wọlé Àlàbá bá Dékẹ́ tẹ Olú sórí ibùsùn òun náà sì dágbére pò ń lọ ilé ẹ wá fẹ́ fèmí nìkan sílẹ̀ ní nǹkan bẹ́ẹ̀ sì ni tiyín mo gbọ́kànlé tí mo fi ní kí àgbà mọ́ ọ lọ sílé wọn bẹ́ẹ̀ ò tilẹ̀ ka èmi kún ẹ ò wá folú sílẹ̀ báyìí tẹ́ mọ̀ pé kò ní bàbá mọ́ ìyá yìí máa ń jẹ mí o ìwọ Ọlọ́run ọba ìyá opó yìí máa ń jẹ mí o ó bẹ̀rẹ̀ sí sunkún ṣé kí n má ti lọ ni ẹ máa lọ kò burú ẹ máa lọ. Àlàbá jókòó omi kanlẹ̀ jẹ́ ní ó ti retí yóò ti wọlé lọ sùn láì mọ ogun tó ṣe òun mọ́ láì mọ ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tó dé òun mọ́lẹ̀ ó lè rò pé iṣẹ́ ló díwọ́ tàbí òun kánjú wá nǹkan ìtọ́kọ̀sí lọ sẹ́yìn odi ó dìgbà tóun bá débẹ̀ lọ́la kóun tó ṣàlàyé fún un. àbérò kínní tóbìnrin màmá Olú tí wọ́n ń pè ní Dékẹ́ yìí wọ́n ti yan ẹni tí ó yẹ kó máa jókòó tì í fún un kọ̀fẹ́ ó wá fi yán lé ó ń dọkà láàmú. Dékẹ́ tilẹ̀kùn ó sì lọ sùn tí ọmọ yẹ̀ ní yàrá ṣùgbọ́n Àlàbá jókòó lórí àga kan pálọ̀ ó ń tò gbé ń bẹ̀ bú ọ̀dà ẹ̀ sì wọlé wá sùn. Àlàbá tají lójijì ó rí i pé orí àga ló ti ń tò gbé ó dá báyìí náà ó yé ọmọ tí ń sunkún ó sì yé ìyá rẹ̀ tí ń rẹ̀ ẹ́ ó tún tò gbé lórí àga ọpẹ́ títí o àfìgbà tó gbọ́ tí Dékẹ́ kígbe tó ó tún dé o Olú tún ti gbé dé o. Àlàbá fò sókè ó yè sáré wọ inú yàrá lọ ó rí i pé ọmọ yírapo lásán ni àti pé bó ti yírapo díẹ̀ ló tún sùn lọ ṣé bí ó yírapo lásán ni kẹ mọ dẹ́rù bara yín báyìí ẹ̀yin lè rí lẹ́ẹ̀kan tọ̀tọ̀ lónà tó ranjú wọn ó sì ti sùn báyìí àbí ẹ̀yin náà sùn kò burú o ilẹ̀ ò ní pẹ́ mọ́ o kágbọ̀nà ọsibítù o ayé mi o ayé mi o. níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ yìí ẹnìkan kan fèrèsé kókókó ohùn Tọ́lá ni wọ́n gbọ́ Tọ́lá authority Dékẹ́ ta ló wà lọ́dọ̀ rẹ
Àlàbá lọ yára tètè dáhùn. Èmi ni o bọ̀dá. Ìwọ ta ni? Èmi Àlàbá ni o. Ọmọ ti Àlàbá. Ìyín ló tó ń sùn kò burú o. Dékẹ́ o ṣeun o. Wọn ò gbóhùn kankan mọ́. Ọjọ́ ń pe ọ̀tọ́rìtì ti lọ. Ọkàn Àlàbá ò balẹ̀ tẹ́lẹ̀ kò wá sí ṣàpèjúwe mọ́ báyìí. Wọ́n bá dìre lẹ̀ lórí àga kan lẹ́bàá ibùsùn tí Dékẹ́ àti ọmọ rẹ̀ sùn sí. Ohun tó gbé ń bẹ̀. Dékẹ́ náà ti sùn lọ ó ti ń hanrun. Òjijì loló tún bẹ̀rẹ̀ sí ṣe wọ́nranwọ́nran. Àlàbá jí Dékẹ́ fò sókè wàyí. Ó tètè gbé olólí ẹsẹ̀. Oló bẹ̀rẹ̀ sí mí pokánpokán ara rẹ̀ kóná lálálá. Ọ̀yà jó sílẹ̀ ràn gàdàn. Ó ń sọ kóló bó ti ń mí. Ó ń jẹnu nàmù. Ó ń tòtò bẹ̀rẹ̀. Ẹ̀ẹ̀kan náà lọ́nà tàntàn tọwọ́ ẹyin pọ̀ tó mí kanlẹ̀ tó sì dákẹ́ jẹ́. Ó ti kú. Ṣùgbọ́n bí ajé ló gbóná àkàṣe àtẹ́lẹwọ́ àti àtẹ́lẹsẹ̀ rẹ̀ tutù ju mú ajá lọ. Ó dàgbà ni pé wọ́n kì í bọnú àìsí. Dékẹ́ lọ̀bọ̀ sítò. Láìpẹ́ gbogbo àdúgbò ń rọ́ gìrìgìrì. Àlàbá lọ sílẹ̀kùn ẹnu ọ̀nà fún àwọn tí wọ́n fẹ́ wọlé. Baálé ilé wọlé àti àtẹ̀lé àti díẹ̀ nínú àwọn obìnrin ilé. Bóyá ni wọn ò tógún tọmọdé tàgbà. Ariwo kan bo inú pálọ̀ àti yàrá ni ẹkún ẹ̀gàn ìyọ́sùtì. Ìtúpọ̀ lọ́wọ́ ọmọ yìí o. Bàbá ní parọ́ ẹ̀hún náà kúkú kọ́. Ìyá rẹ̀ ní òfin lọ́kàn balẹ̀. Bí a bá fi ẹlẹ́mọ̀ sọ̀sọ́ ní sọ. Bí a bá fi yọ̀ sí ní so mí sí. Bí a bá fi gbálẹ̀ sí la ti bá. Bẹ́ẹ̀ ni kankan ò bá mú kúrò níbẹ̀. Wọ́n dá wọn lóhùn. Wọ́n sùn lópó kọgbà. Ọmọ ọ̀dọ̀ ọkọ rẹ̀ ló ń gbé sùn sọ́dọ̀ lóru. Ó ṣe bẹ́ẹ̀ nìkan kan ò ní mọ̀. Ọmọ yìí sì sọ máa lè ń tiẹ̀. Ara rẹ̀ ọ̀gbàgbàkúgbà. Ojú rẹ̀ ò lè rẹ́gbin. Ṣùgbọ́n ìwọ ń tiẹ̀ Àlàbá. Eléyìí ló fi jófin. Ntí kì í jẹ́ káàdì ọ̀tọ̀ eléyìí ló fi mọ̀. Ńgbà tílẹ̀ bá mọ́ ọlọ́pàá ni yóò bá wa yanjú rẹ̀. Ó pè wá lọ́bọ̀ òun ó papọ̀ jù. Wọ́n sì ní wọ́n ti fún ọmọ yìí lábẹ́rẹ́ oorun lọ́sibítù. Àwọn alágbèrè a sì jẹ́ kọ́ ọmọ ọlọ́mọ ó sùn bí. Ọmọ bí wọ́n sùn lé ọmọ pa ni. Bóyá wọ́n sì yí lulẹ̀ lórí bẹ́ẹ̀dì ni. Àgọ́ ọlọ́pàá sáà ni Àlàbá bára rẹ̀ láàárọ̀ ọjọ́ kejì. Tí àwọn ọlọ́pàá ń fi ọ̀rọ̀ wò ń àti Dékẹ́ lẹ́nu wò. Títí ilé ọjọ́ náà fi sú. Ọ̀kánkán wọn ò fẹ́nu kan omi. Ńgbà tí rẹ̀ sú wọ́n tì wọ́n mọ́lé. Ṣùgbọ́n yàrá ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n tì wọ́n mọ́. Láàárọ̀ ọjọ́ kẹta wọ́n kó wọn lọ sí kóòtù. Ọlọ́pàá sì wá fọ́ sàǹgbà níwájú adájọ́. Olúwa mi mo bẹ̀bẹ̀ pé kí á tì wọ́n mọ́lé títí ìwádìí tí à ń ṣe lórí ọ̀rọ̀ yìí ó fi parí. Dókítà ti lọ ṣe ìwádìí ohun tí ó pa ọmọ náà. A ò sì tí ì gbọ́ èsì látọ̀dọ̀ rẹ̀. Bá a bá gba ìdúró wọn èyí Àlàbá lè sá lọ nítorí pé kò nílé kọ̀ lọ́nà. Èyí Dékẹ́ sì lè dé ìwádìí tí à ń ṣe lọ́wọ́. Adájọ́ gba ẹ̀bẹ̀ ọlọ́pàá yìí. Àlàbá àti Dékẹ́ sì wà ní àtìmọ́lé ọ̀tọ̀ọ̀tọ̀ fún ọjọ́ 37. Ní ọjọ́ ìdájọ́ adájọ́ dá wọn lẹ̀ nítorí dókítà sọ pé àìsàn ibà amúnilẹ́jẹ̀ ńlọ pa ọmọ náà. Adájọ́ tilẹ̀ tún bá àwọn ọlọ́pàá wí fún àìwádìí dáadáa kí wọ́n tó ti àwọn ẹni ẹlẹ́ni mọ́lé. Ó ní kátikàti àwọn ọlọ́pàá pọ̀ púpọ̀ jù. Ó ní òun dá àwọn ọ̀daràn náà sílẹ̀ kí wọ́n máa lọ ní àlàáfíà. Ńbọ́já màtúnṣo ǹjẹ́ kò ní kókó ǹjẹ́ yóò tún gùn tó tàtẹ̀yìnwá. Ọ̀rọ̀ àtìmọ́lé ti ba nǹkan jẹ́ fún Àlàbá nítorí ọ̀tọ̀ ni ìdájọ́ kóòtù ọ̀tọ̀ ni ẹnu aráyé. Àárín ìlú fẹ́rẹ̀ má ṣe rìn mọ́ fún Àlàbá nítorí ọ̀rọ̀ ènìyàn. Oko mélòó ni aṣọ kò padì ẹyọ wàá sọ ní ọjọ́ náà o. Nítorí àbírin tó bírin nítorí àbèrè tún béèrè tí kì í jẹ́ kí àpọ́n fi ọmọ àbúrò rẹ̀ sọmọ. Aráyé àkókò máa béèrè. Aráyé ń béèrè lọ́wọ́ Àlàbá. Àwọn mìíràn kì í béèrè o. Wọ́n ti gbọ́ ẹjọ́ ẹnìkan dájọ́. Wọ́n sì ti dá Àlàbá lẹ́bi pé ó fi ìṣekúṣe pa ọmọ ọ̀gá rẹ̀ àtijọ́ tó ti dolóògbé. Àwọn ará ilé ní kó wá ibòmíràn kó iṣẹ́ rẹ̀ lọ. Wọ́n sì gba gbogbo irinṣẹ́ tí ń lò nítorí pé wọ́n ní ti Adékúnlé ni. Wọ́n ní àwọn ò gbọ́dọ̀ tún rí ẹsẹ̀ rẹ̀ ní àdúgbò àwọn mọ́ láéláé. Imú ni Jèéní fi dá a lóhùn ńgbà tó ní kó wọ́n ṣàlàyé fún un. Kò sì rí Jèéní báwí. Obìnrin wo ló lè gbarú ẹ̀? Níbi tí ọ̀rọ̀ Jèéní pẹ̀lú Àlàbá parí sí nìyí tí Jèéní yìí ló ká a lára jù pé òun sì tún wá jìyà báyìí mọ́pọ̀mọ́pọ́n retí. Àsùnmọ́nùdí èkejì ajá. Àlàbá ti di àsùnmọ́nùdí lọ́wọ́ gbogbo ayé. Kò tilẹ̀ sí ẹni tó ń fẹ́ gbọ́ àlàyé gangan. Iṣẹ́ gangan nìyí kò sí mọ́. Ǹjẹ́ ìṣẹ́ kọ́ ló ń bọ̀ yìí? Lẹ́ẹ̀kẹ́ lò ó. Ẹgbẹ́ wo ni abẹ̀bẹ̀ yìí tún fi lélẹ̀ yìí? Báyìí
ńlá parí orí kẹjọ. Orí kẹsàn-án òun náà láti tẹ̀ síwájú láìpẹ́ jọjọ. Àkọlé tí mẹ́ńbẹ̀ òwò tóbìnrin ò ṣe rí, òwò tóbìnrin ò ṣe rí. Títí ìgbà náà ẹ má gbàgbé láti subscribe sí channel yìí. Kò ṣẹ́ ní mórí iṣẹ́ yá láti lè máa fún yín ní ọlọ́kan ọ̀jọ̀kan ìwé aládùn míì tí ń bẹ ńlẹ̀ láìpẹ́ jọjọ. Tẹ́ bá wá fẹ́ ká sọ̀rọ̀ pàtàkì ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. ẹ má gbàgbé láti subscribe sí channel Àkàndá tó tún kù. Àkàndá ọ̀rọ̀ Awíkonko live. Àkàndá ọ̀rọ̀ Awíkonko live. ẹ̀yin tẹ́ bá fẹ́ràn òwe àti àṣàyàn ọ̀rọ̀ ẹ jẹ́ á pàdé ní Òwe Yorùbá TV níbi tá a ti ń ṣe òwe lẹ́sìn ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹ́sìn òwe. Bọ̀rọ̀ bá sọnù òwe la ó fi wá. ẹ̀yin tẹ́ bá wá fẹ́ràn oríkì Yorùbá ẹ jẹ́ á pàdé lóríkì Yorùbá TV. Èdè àti àṣà Yorùbá ò ní parun, orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́. Ájú wa ṣe o.